أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم السلام عليكم ورحمة الله وبركاته Aki gbogbo wa kú òǹgbẹ ipe ìkí Ọlọ́run kí ó máa bá wa tí a bá gbàgbé nǹkan tí à ń bára wa sọ òun ni nǹkan tó ní pẹ̀lú ìpáyà Ọlọ́run ọba tá a pè ní At-Taqwah eléyìí tí Ọlọ́run ọba sọ wípé àwọn àǹfààní tá a jẹ nínú àwẹ̀ tá a ń gbà òun náà ní ká bàa lè débi ìpáyà Ọlọ́run ọba náà ẹ̀rí àdìbà sọ̀rọ̀ nípa kí láǹpé nípa Ọlọ́run ọba ọ̀nà ẹgbàá wọlé àgbà débẹ̀ kí ni àwọn ìròyìn tá a mọ̀ rí lára tá a fi mọ̀ pé a wà nínú àwọn tó páyà Ọlọ́run ọba lẹ́yìn báyìí a fẹ́ mọ̀ sọ fún wa kí ni àwọn àǹfààní tí ẹ pé ẹni tó bá ní taqwa tí ó mọ̀ jẹ ẹ pé yóò mọ̀ rí láti ibẹ̀ kí ni àwọn àǹfààní tí ó ń tọ̀hún mọ̀ rí àkọ́kọ́ bẹ̀ ni pé ẹni tó bá rí ààyè láti débi At-Taqwah tá à ń sọ yìí yóò jẹ́ pé gbogbo àwọn iṣẹ́ tí ó mọ̀ ṣe ààwẹ̀ rẹ̀ yóò jẹ́ gbígbà Ọlọ́run ní kọ́ sí lọ́wọ́ ìrun rẹ̀ yóò jẹ́ gbígbà gbogbo àwọn iṣẹ́ àwọn ìbàdàtì rẹ̀ yóò jẹ́ nǹkan tọ́lọ́run bó tẹ́wọ́ gbà kí ló fà tó fi jẹ́ báwọn ni pé ẹ̀rí Ọlọ́run bá sọ fún nínú Al-Qur'an al-Karim wípé mọ́jẹ̀mú nínú àwọn mọ́jẹ̀mú tá a ti mọ̀ gbà tí Ọlọ́run fi gba iṣẹ́ òǹkàlùkù òun náà ní At-Taqwah Ọlọ́run bá sọ̀rọ̀ nínú Suratul Ma'idah ní àyà 27 Ọlọ́run bá sọ wípé innama yataqabbalullahu minal muttaqin ẹ̀rí àwọn mọ́jẹ̀mú tọ́lọ́run bá náà ó mọ̀ fi gba nǹkan lọ́dọ̀ àwọn èèyàn tí ó fi jẹ́ pé nǹkan tó bá ṣe iṣẹ́ tó bá ṣe yóò jẹ́ ìtẹ́wọ́gbà ní kékeré ó jẹ́ ẹni tó jẹ́ ẹni tí ń páyà Ọlọ́run ọba innama yataqabbalullahu minal muttaqin ẹ̀rí ẹni tó wá jẹ́ pé ẹni tó gbààwẹ̀ rẹ̀ bó ti yẹ kó gbà tó wá débi tó wá ṣe déédéé pé wá rí taqwa dé Ọlọ́run ọba yóò mọ̀ gba àwọn ìbádà tó bá ṣe yóò mọ̀ gba ìjọsìn tó bá ṣe kó jẹ́ pé gbogbo nǹkan tó bá gbé nígbésẹ̀ Ọlọ́run kí ni Ọlọ́run ò ní dá lù dáyà because ó ti wà nínú àwọn ẹni tó páyà Ọlọ́run ọba mọ́jẹ̀mú àwọn àǹfààní alákọ̀ọ́kọ́ tí ẹni tó bá ní taqwa tí ó jẹ òun náà nìyẹn so àwọn àǹfààní yòókù tí yóò jẹ inshallah a mọ̀ bára sọ ìyẹn náà ní eléyìí tí ń bọ̀ wá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.